Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Ajekunrin. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù Ajekunrin. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó lórí Àpáta TV. Àwọn ló ń show fíìmù Ajekunrin. Lónìí ká tó tẹ̀síwájú, ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Ajekunrin. Fún ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ wo apá kejì fíìmù Ajekunrin, ẹ gbìyànjú láti tẹ subscribe button láti wo apá kejì fíìmù náà torí àwọn subscribers wa nìkan la máa notify tí fíìmù náà tó bá jáde. Àwọn nìkan ló máa kọ́ wo fíìmù náà kó tó di pé àwọn tó kù wọ́n máa wò ó. Lónìí, kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Ajekunrin? Ṣé àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Ajekunrin, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń show rẹ̀ fún yín. Ó dìgbà, ó dọjọ́ míì, ọjọ́ rẹ̀. Ẹ má gbàgbé láti tẹ subscribe button. Ó dìgbà.